الشيطان الرجيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد. اجعل له بين سبي بعيدان العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين. níbí báyìí nísìn wọ́n ti parí kéèsì tèní lórí Tani Olohun. Bí ẹjọ́ ṣe lọ òbí tí ń gbó ẹnu oníkan láti tí ń gbó pọ̀n. Èyí tí fi ń dáa jù gẹ́gẹ́ bí òfin òun náà ni wípé ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹni tí ọ̀rọ̀ bá tọ́ sí. Lọ́yà fún bàbá wa Òkúta Gidi àwọn ni a fẹ́ interview báyìí kí wọ́n fún àwọn ará ilé ní àbọ̀. Àmọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti ń wọlé báyìí ẹ máa bá mi share program yìí káwọn èèyàn lè pọ̀ díẹ̀. Ẹ bá mi share program yìí káwọn èèyàn lè pọ̀ díẹ̀. A ṣẹ̀ṣẹ̀ wà ní 77. Ẹ bá mi share rẹ̀ dáadáa. Ẹ share rẹ̀ dáadáa. 82. 82. Ẹ bá mi share rẹ̀ báyìí. Inshallah al-Karim. Interview ọ̀kan nínú àwọn lọ́yà wa tó jẹ́ pàtàkì jù tó jẹ́ lọ́yà bàbá wa Òkúta Gidi. Assalamu alaikum warahmatullahi wabarakatuh lọ́yà. Wa alaikum assalam warahmatullahi wabarakatuh. Ẹ dákun ẹ bá wa dárúkọ yín fún àwọn ará ilé. Orúkọ mi òun ni Abdulkadir Adémọ́lá Abọ́lájí Àjàsá Esquire. Alhamdulillah. A rí pé bí kéèsì tó ní ṣe lọ a fẹ́ kí ẹ ṣàlàyé bí ó ṣe lọ fún àwọn ará ilé. Alhamdulillah rabbil alamin. So a dúpẹ́ fún Ọlọ́run pé kéèsì tèmi pé ó lọ ní ìrọ̀wọ́rọ̀sẹ̀. In fact, in terms of security kò sí problem everywhere ní àwọn security normal security sí tí wọn ò fún anybody ní access sí court everywhere, everything they were well coordinated. So a dúpẹ́ fún Ọlọ́run. Ìgbà tí court jókòó ní around 9 o'clock gẹ́gẹ́ bí gbogbo náà ṣe mọ̀ pé that's the official time tí court máa ń jókòó. So bí wọ́n ṣe jókòó wọ́n pe kéèsì wa wọ́n cancel to complainant wọ́n dìde alongside with 9 others léyìí tó túmọ̀ sí pé àpapọ̀ gbogbo àwọn lọ́yà tí a appear lẹ́yìn we are 10. So after that cancel to the first defendant àwọn náà dìde tó jẹ́ lọ́yà Tani Olohun àwọn náà announce appearance wọn pẹ̀lú èèyàn kan. So later ni cancel ti bàbá Tede ó wà ní kóòtù ní àárọ̀ yìí as at the time tí kóòtù fi jókòó. Then bàbá Tede náà tètè dé kóòtù. In fact, as a result of that counsel complainant tí wọ́n lead wa tí wọ́n jẹ́ Mr. YY Ajibade torí kò sí ọ̀gá wa US imam ní around. So wọ́n jẹ́ kí kóòtù mọ̀ pé kò sí second defendant yẹn bàbá Tede l'around kò dẹ̀ tún sí lọ́yẹ̀ ní around. Àwọn ò dẹ̀ mọ reason tí wọ́n fi wá nígbà so it could be the reason that probably they are not ready to face their trial. So pé kí kóòtù kí wọ́n revoke bail bàbá Tede kí wọ́n dẹ̀ issue bench warrant against bàbá Tede. Then àwọn ṣọ́ọ̀tì bàbá Tede náà sí court lọ́yà àwa náà tó a tún plead fún court pé kí kóòtù tún issue summons against àwọn ṣọ́ọ̀tì kí wọ́n wá show cause tí wọ́n fi wá sí court àti tí reason tí bàbá Tede ò fi wà ní court. But later on after gbà tí kóòtù wá ní kí lọ́yà Tani Olohun náà káwọn náà sọ nǹkan kan nípa ẹ̀ àwọn náà wá plead on behalf of the bàbá Tede pé kí wọ́n jọ kí wọ́n má revoke bail wọn kí wọ́n dẹ̀ má issue bench warrant because a lè sọ nǹkan tó fà á tí wọn ò fi wá pé it's very unusual of the lawyer ìyẹn lọ́yà bàbá Tede pé you always come to court on every adjourned date pé so àwọn ò lè sọ pé nǹkan báyìí ló fà. So for that reason kóòtù wá ní okay if that's the case kóòtù wá give ruling nínú ruling kóòtù sọ pé àwọn revoke bail bàbá Tede kódà wọ́n ti issue bench warrant ibi kí wọ́n gbé bàbá Tede. So wọ́n dẹ̀ ti ní kí wọ́n lọ gbé àwọn shorties wọn náà gbé reason tí wọ́n ṣe wà ní kóòtù àti ẹni tí wọ́n ṣe onídùúró fún. But at the end of the day ìgbà tí kóòtù ka ruling lọ in respect of Tani Olohun's bail ṣe wọ́n pè ní náà àjọ fún ruling ké bail Tani Olohun. So wọ́n ka ruling bail yẹn lọ́wọ́ òun ni bàbá Tede àti lọ́yà wọn ni wọ́n wọlé. So immediately tán wọlé náà so wọ́n ṣáà kóòtù continue pẹ̀lú ruling yẹn but ruling tí kóòtù kà lé ní òun ní pé kóòtù rí pé in the interest of justice ó dáa kí àwọn káwọn fún Tani Olohun ní bail because
kéèsì tí ó ń stand ìyẹn kéèsì ẹ̀sùn tí a fi kàn án pé is a bailable offence, so refusing to grant him bail nígbà táwọn dẹ̀ ti lè fún ẹni tó jẹ́ case partner ìyẹn bàbá tèdè táwọn ti fún àwọn ò ní ṣaláì má fún òun náà ní bail pé in the interest of justice pé àwọn ò fún òun náà ní bail, kóòtù dẹ̀ fún ní bail. Àwọn condition bail Tani Olohun òun náà nìyí tí mo fẹ́ kà. Kóòtù ní pé kí ó provide ìṣọ́tí méjì, then bail sum tí kóòtù fún is 500,000 naira each fún ṣọ́tí kọ̀ọ̀kan, ṣọ́tí méjì, but each ṣọ́tí ó gbọ́dọ̀ show evidence pé òun ní up to 500,000 naira ní àkáǹtì ẹ̀ àwọn méjèèjì. Oh sorry, 5 million naira, yes, I'm sorry, 5 million naira ni mistake ni ẹ má bínú, ẹ̀mí mo tún bá wọn reduce owó wọn, èyí tó wà lẹ́mìí mi ni tí wọ́n gbé fún bàbá tèdè ní last week, but 5 million naira ni bail sum Tani Olohun. Wọ́n ní each ṣọ́tí méjì náà fún, wọ́n ní each ṣọ́tí ó gbọ́dọ̀ show evidence pé òun ní 5 million naira ní àkáǹtì òun before the court. So secondly, ẹni ìkan náà àwọn ṣọ́tí méjèèjì yẹn wọ́n gbọ́dọ̀ reside within the jurisdiction of the court, that is wọ́n gbọ́dọ̀ jẹ́ pé wọ́n gbé Ìlọrin. Then ara condition ẹlẹ́kẹta ni pé ìkan nínú àwọn ṣọ́tí yẹn ó gbọ́dọ̀ ní landed property tó ní C of O, kì í ṣe pé bóyá ordinary document kan, tó ní C of O nílọrin bí. Then ẹlẹ́kẹrin ni pé community leader ó gbọ́dọ̀ jẹ́ community leader kan, ó gbọ́dọ̀ jẹ́ lára àwọn ṣọ́tí tí ó dúró fún. Mọ́gàjí, Aláǹgbá, Dáúdù, àwọn nǹkan tí kóòtù ń refer sí as community leader àtàwọn bẹ́ẹ̀ lọ. So wọ́n dẹ̀ ní ó gbọ́dọ̀ show irú àwọn ṣọ́tí tó fẹ́ wá yẹn náà, ó gbọ́dọ̀ show evidence of tax clearance nígbà àwọn san tax àwọn déédéé fún gọ́ọ̀mẹ̀ntì Kwara State. So àwọn condition tó ń fún lélẹ̀ tó bá ti lè meet up láàárín sí ìsago mẹ́rin kódà Tani Olohun I don't know bóyá ó free, mi lè sọ bóyá ó free, but tó bá lè meet up condition yẹn ó ti free níwájú upper area court, so kóòtù ti free ẹ̀ upper area court. Ẹ dákun gẹ́gẹ́ bí ìbéèrè mi ó ní wípé tó bá meet up pẹ̀lú àwọn condition tí wọ́n gbé sí ṣé ó sì lè lọlé, torí pé a gbọ́ pé ilé ẹjọ́ kan ti da béèlì ẹ̀nà tẹ́lẹ̀ tí wọ́n ní kó sì máa wà ní remand, ṣó lè lọlé? Based on the little knowledge tèmi ní, tí court of competent jurisdiction tó bá remand èèyàn tí another court of competent jurisdiction tí yẹn bá free ẹni yẹn tó dẹ̀ jẹ́ pé different case ni wọ́n try, ṣe understand, in as much tó ti jẹ́ pé kóòtù kan ti remand ẹni yẹn prior to the time tí kóòtù míì fún ní bẹ́ẹ̀lì lọ́dọ̀ tiẹ̀, so kò ní lè lọlé until tó bá tó lè gba freedom ẹ̀ ní kóòtù tí wọ́n ti remand ẹ̀ yẹn àbí kóòtù tí wọ́n ti refuse bẹ́ẹ̀lì ẹ̀ in the first place or in the first instance. So AGBA náà ti mọ̀ pé magistrate court ti refuse bẹ́ẹ̀lì ẹ̀, reason tí wọ́n dẹ̀ ti fi refuse bẹ́ẹ̀lì ẹ̀ everybody wá ti mọ̀ sí bóyá àwa lọ́ọ̀yà ń parọ́ ni o, wípé wọ́n ṣe mistake tó wà very grave tó dẹ̀ wà very sacrosanct, òun ni court fi refuse bail ẹ̀ ní magistrate court. So tó bá yẹ pé kò ṣe mistake ni ṣebí court kan ló fún ní bail lẹ́ni, so èyí ló fi ń buttress ọ̀rọ̀ wa, ló fi ń buttress point wa wípé ọ̀rọ̀ tá a sọ lọ́jọ́ kìíní àná wípé wọ́n ṣe mistake ní magistrate court nínú bail application tán fáìlì, òun ní ìdí tí magistrate court fi refuse bail ẹ̀ lọ́jọ́ kìíní àná. Tó wáyé pé wọn ò ṣe mistake níbẹ̀ gẹ́gẹ́ bí wọn ò ṣe mistake níbi ti upper area court yìí lẹ́nìí, so ó láìkì kó jẹ́ pé jọ́ yẹn náà wọ́n fún wọn ní bail, lè jẹ́ pé bó ṣe jẹ́ wọ́n fún ní bail níbí báyìí lẹ́nìí kò bá kàn tiẹ̀ perfect bail ẹ̀ kò bá máa lọ lẹ́nìí, bọ́ọ̀lá pé mistake tán ti ṣe níbẹ̀ yẹn lọ́jọ́ kìíní àná òun ni pé ló fi jẹ́ pé bail tán fún lẹ́nìí náà gan it's just like bíi pé ó máa ṣì wà ń bẹ̀ náà ni títí tí Ọlọ́run fi ní kó perfect bail ti bí àti tí ó fi lọ appeal against the ruling ní magistrate court in respect of his bail. So bí yẹn ṣe jẹ́ nìyẹn. Ọlọ́run jẹ́ àríyìn pé kálukú ọmọ wípé ńgbà wọn ti grant ẹ̀ ní bail ẹjọ́ ti tán ní àbíbò àbí ọmọ gbalẹ́wà ẹjọ́ ti parí. Ẹjọ́ ò tí ì tán. The essence of bail
It's just to secure a temporary freedom for the accused person to withstand and to prepare for his trial. That's the essence. Ìdí pàtàkì tí ilé ẹjọ́ fi máa ń fún àwọn accused person ní bẹ́ẹ̀lì náà òun ni láti yí pé kí wọ́n lè bá ní freedom òmìnira ráńpẹ́ fúngbà díẹ̀ láti lè lọ múra láti prepare láti gbéradì fún trial ìgbẹ́jọ́ wọn gangan láti rojọ́ so that wọ́n lè máa wá láti ilé láti máa continue case wọn. So ìdí pàtàkì. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ẹ dákun gẹ́gẹ́ bí ilé ẹjọ́ wọ́n máa ń béèrè kíní kan pé kí ni prayer wa kí làdúrà wa kí ni nǹkan tí àwa mùsùlùmí fẹ́ lórí ọ̀rọ̀ yìí. Kí ló kàn yín pẹ̀lú. Ẹ̀yin mi ò. Ẹ dákun ẹ gbàgbé yẹn. Ìbéèrè yẹn àwọn mùsùlùmí tó bá fẹ́ àwọn ni wọ́n sọ pé táwọn fẹ́ nílé. So ọ̀ntìrì. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Iléeṣẹ́ amóhùnmáwòrán BBC àwọn náà fẹ́ béèrè so a ní opportunity láti gbé papọ̀ so àyàn ara ló lè. ẹ jẹ́ kán béèrè. Bá a ṣe ń gbé náà. Àwọn ní àtẹ̀yìn ò sí. Iléeṣẹ́ amóhùnmáwòrán BBC ló fẹ́ béèrè ní ọwọ́ lọ́yà. Ẹ káàárọ̀ agbẹjọ́rò. Ẹ káàárọ̀ sà. Ǹjẹ́ ẹ lè sọ orúkọ yín fún wa kẹ̀dẹ̀ ṣàlàyé bó ṣe lọ nílé ẹjọ́ lónìí? tó orúkọ mi ò ní Abọ́lájí Abdulkadir Adémọ́lá Àjàsà Esquire tí mo jẹ́ agbẹjọ́rò fún àfáà Òkútagídí àti Ògo Ìlọrin. Báwo ni ó ṣe ṣẹlẹ̀ nílé ẹjọ́ lónìí? Tí ó ṣẹlẹ̀ nílé ẹjọ́ tí ọ̀sẹ̀ tó kọjá tí a wá sí ilé ẹjọ́ adjourn fún ruling láti ka ruling wọn in respect of bail application Tani Olohun. So nígbà tí ó dẹ̀ di èní yìí tí kóòtù jókòó àwa lọ́yà tá jẹ́ ti àfáà Òkútagídí àwa la kọ́kọ́ announce appearance wa tí ẹni tó lead wa jẹ́ YY Ajíbádé pẹ̀lú àwa 9 tó jẹ́ pé àpapọ̀ àwa lọ́yà tá appear fún complainant lé ní ajẹ́ 10. Lẹ́yìn ìgbà náà ni lọ́yà first defendant tí a mọ̀ sí Tani Olohun làwọn náà dìde ni wọ́n announce appearance wọn ní pé àwọn appear pẹ̀lú àwọn méjì kan fúnra tó fi jáwọn 3. Lẹ́yìn náà ni lọ́yà àwa inform àwa lọ́yà complainant a inform ilé ẹjọ́ wípé tó second defendant tó jẹ́ bàbá Tèdé wọn ò sí ní kóòtù lọ́yà àwọn náà ò sí ní kóòtù a sì mọ reason tí wọn ò fi wà ní kóòtù torí pé àìsí wọn ní kóòtù àti rí kí wọ́n communicate pẹ̀lú anybody wípé ìdí báyìí ló fà tí àwọn ò ṣe sí ní kóòtù ìyẹn ni a sọ fún ilé ẹjọ́ but nígbà tí a sọ yẹn tán a wá sọ fún ilé ẹjọ́ pé kí ilé ẹjọ́ kí wọ́n revoke bẹ́ẹ̀lì bàbá Tèdé torí pé ó jump bail kò wá sí kóòtù ní èní yìí. Ìgbàlérè pé bàbá Tèdé kó padà farahàn ní ilé ẹjọ́. Nígbà tí kóòtù ń ka ruling lọ ni bàbá Tèdé padà dé láftàgbà tí kóòtù tiẹ̀ ti already rule pé òun revoke bẹ́ẹ̀lì bàbá Tèdé tí kóòtù dẹ̀ ní pé kóòtù dẹ̀ issue bench warrant against bàbá Tèdé ó dẹ̀ ní káwọn sureties ẹ̀ kí wọ́n show cause ní kóòtù reason tí bàbá Tèdé ò fi wà ní kóòtù so after tí kóòtù give ruling in that regards ni bàbá Tèdé wọlé àti lọ́ọ̀yà wọn so after that ni kóòtù ń ka ruling wọn lọ. A rí i pé ilé ẹjọ́ ti fún pé kò máa tà sílé wá ṣẹjọ́ àwọn nǹkan tí wọ́n gbé kalẹ̀ ǹjẹ́ ó jẹ́ ohun tí yóò ṣe é ṣe fún Tani Olohun? Nǹkan tó ń fi kò sí nǹkan tí ò ṣe ṣe ó depend lórí bí ẹni tí wọ́n fẹ́ ṣe nǹkan bó bá ṣe lágbára sí tágbára ẹ̀ bá ká nǹkan tí ilé ẹjọ́ ní kó ṣe ó lè ṣe tí ò bá wá ka àwọn lọ́ọ̀yà náà mọ nǹkan tó yẹ ká ṣe lọ́ọ̀yà wọn ṣùgbọ́n ohun tèmi rí tó jẹ́ nǹkan tí ilé ẹjọ́ kà kalẹ̀ pé kí wọ́n ṣe òun náà ni pé àkọ́kọ́ wọ́n ní kí wọ́n provide 2 sureties reliable sureties àwọn onídùúró méjì tí wọ́n ṣe fọkàn tán tí wọ́n dẹ̀ jẹ́ pé owó tí wọ́n fi jẹ́ onídùúró fún Tani Olohun ó jẹ́
mílíọ̀nù 5 fún ẹnì kọ̀ọ̀kan. Àwọn méjèèjì wọ́n gbọ́dọ̀ show pé àwọn ní up to account wọn. Wọ́n gbọ́dọ̀ provide evidence ẹ̀ ní o bóyá statement of account wọn pa àwọn ní tó 5 million naira each lákàntì wọn. Condition ẹlẹ́ẹ̀kejì tí ilé ẹjọ́ tún fún wọn ní pé àwọn olùdúró yẹn wọ́n gbọ́dọ̀ jẹ́ pé wọ́n ń gbé ní agbègbè ilé ẹjọ́ léyìí tó túmọ̀ sí pé wọ́n gbọ́dọ̀ máa gbé ní Ìlọrin. Ẹlẹ́ẹ̀kẹta níbẹ̀ òun ní pé ìkan láàárín àwọn olùdúró ó gbọ́dọ̀ jẹ́ èèyàn tó ní landed property, wọ́n gbọ́dọ̀ jẹ́ èèyàn tó ní ilẹ̀ àbí ilé tí ilé àbí ilẹ̀ yẹn dẹ̀ ní ìwé sí ọ̀fọ̀ tó ní ìwé ìjọba gangan nínú tí wọ́n fi nílọrin bí. So òun ni condition ẹlẹ́ẹ̀kẹta. So condition ẹlẹ́ẹ̀kẹrin ni pé wọ́n gbọ́dọ̀ wá jẹ́ pé wọ́n provide the community leader tí ó jẹ́ community leader either Alangwa Mọ́gàjí àbí kó jẹ́ Dáúdù àbí Ìlọrin ni o tí ò kọjá Ìlọrin. Kí nínú àwọn ṣọ́ọ̀tì yẹn ni ààrẹ ti gbọ́dọ̀ rí community leader àbí ọ̀tọ̀? Wọ́n lè rí nínú àwọn ṣọ́ọ̀tì yẹn ìkan gbọ́dọ̀ jẹ́ èèyàn tó jẹ́ pé ó gbọ́dọ̀ jẹ́ èèyàn tó ní landed property nínú ó lè jẹ́ community leader. Ẹni tó ní landed property yẹn òun náà ni community leader láàárín àwọn méjì. Yes, ó gbọ́dọ̀ jẹ́ pé community leader ó wà ní àárín wọn. Community leader olórí agbègbè ìletò olórí ìletò kan ó gbọ́dọ̀ jẹ́ láàárín àwọn ṣọ́ọ̀tì tí yóò dúró fún. Ẹlẹ́ẹ̀karùn-ún kan. Mẹ́rin náà kan ó pé ọ̀kan. Pé nínú àwọn ṣọ́ọ̀tì méjèèjì yẹn wọ́n gbọ́dọ̀ show evidence pé wọ́n san owó orí déédéé fún ìjọba Kwara State fún ọdún 7 sẹ́yìn fún ìjọba Kwara State. Ní ìwòye fún gẹ́gẹ́ bí agbẹjọ́rò ǹjẹ́ rò wípé gbogbo nǹkan tán kà kalẹ̀ yìí ó ṣeé ṣe fún Tani Olohun láti kúrò ní àhámọ́? Gẹ́gẹ́ bí mo ṣe mọ̀ ó ní pé ó ṣeé ṣe fún Tani Olohun kó kò ní àhámọ́ tó bá fi lè meet up tó bá lè ṣe gbogbo àwọn nǹkan tí ilé ẹjọ́ kà kalẹ̀ pé wọ́n ṣe yìí. Ẹ̀wẹ̀ tó bá ṣe wá ṣe gbogbo èyí tí wọ́n kà kalẹ̀ yìí ẹjọ́ tó wà ní májísírèètì a rí wípé wọn àti ìfún ní béèlì tàbí kan gba onídùúró fún tó bá mìtọ̀ pẹ̀lú gbogbo ẹ̀ lélẹ́yìí tí ó ṣeé ṣe kán filẹ̀ kó máa lọ sílé. Gẹ́gẹ́ bí òfin kò ṣeé ṣe. Ilé ẹjọ́ tí wọ́n ti refuse béèlì ẹ̀ òun náà is a court of competent jurisdiction, she understand, and is a court of record. It's not a court of record. Kẹ́nìyàn lọ wò fi dáadáa. It's a court of record. So bó ṣe wà yẹn níwọ̀n ìgbà tí wọ́n ti lè ní kán dá padà sí prison di on the 5 tí ilé ẹjọ́ magistrate court ti refuse bail ẹ̀ ń bẹ̀ kò ní lè jáde ifun tó bá meet up pẹ̀lú bail condition ti upper area court until tí wọ́n bá lọ appeal against the ruling magistrate court tí wọ́n bá padà wá fún ní bail so ló tó free yanyan so bí ó ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣé púpọ̀ orúkọ yín àti bẹ́ẹ̀ ṣe jẹ́ lẹ́ẹ̀kan. So orúkọ mi ò yí padà èmi ni Abdulkadir Adémọ́lá Abọ́lájí Àjàsà Esquire. Masha Allah, alhamdulillah rabbil alamin. Bí ọ̀rọ̀ ṣe lọ náà ni a ti gbọ́ ní ẹnu lọ́ọ̀yà yìí. Ilé ẹjọ́ fún Tani Olohun ní bail condition tí ń lọ bí 5 nínú rẹ̀ ni wípé ó gbọ́dọ̀ ní ṣọ́ọ̀tì méjì tí ó dúró fún. Ṣọ́ọ̀tì méjèèjì wà ní wọ́n gbọ́dọ̀ ní 5 million naira ní àkáǹtì. Wọ́n tún wá gbọ́dọ̀ máa gbé ní agbègbè ibi tí kóòtù yẹn wà tí ń ṣe wípé àwọn yẹn gbọ́dọ̀ máa gbé nínú ìlú Ìlọrin. Èyí tó tún kù ni wípé àwọn tí wọ́n dúró fún yìí wọ́n gbọ́dọ̀ wà nínú ẹni tí ń san táàkì rẹ̀ déédéé. Èyí tó wá last ni wípé àwọn tí wọ́n dúró fún yìí ẹnìkan nínú wọn gbọ́dọ̀ jẹ́ community leader tí gbogbo wa mọ̀ sí bóyá bíi Mọ́gàjí, Dáúdù àbí Alangwa, kódà ọba ìlú lè dúró fún tó bá ní ìwà bẹ́ẹ̀ dọ́dọ̀ wọn ó possible kó rí tí wọ́n sì mọ̀ ọ́ dáadáa
because ẹni tí èèyàn bá jẹ́rìí èèyàn lè dúró fún, tó bá ní wọ́n lè dúró fún, àmọ́ tí ò bá rí gbogbo tá a sọ yìí kò tí ì lè kúrò ní ibi tí wọ́n fi pamọ́ sí o, kò tí ì lè kúrò níbi tí wọ́n fi pamọ́ sí o. Ṣé rí àwọn social media lawyer tá à ń sọ wípé it's a bailable offence, it is true. Bailable offence ni Tani Olohun ní bail. Bailable offence ọ̀nà méjì ló pín sí. Ilé ẹjọ́ lè fún yàn torí wípé ó lẹ́tọ̀ọ́ àti gba bail. Ilé ẹjọ́ tún lè má fún yàn tí wọ́n bá rí àwọn ìdí kan sí méjì wípé ẹni yìí ò ṣe fún ní bail. Èyí tó jẹ́ ìyàlẹ́nu ni fún wa ni wípé àwọn tí a mọ̀ sí ọ̀mọ̀wé, tá a mọ̀ sí ọ̀làjú, tí wọ́n wá sórí social media tí wọ́n wá ń sọ òun mọ̀ nípa rẹ̀. Kódà yẹn lè kàwé kó láti sí ní, ó lè di doctor nínú ìwé, ó lè di professor nínú ìwé, tó o bá ti sí ní line law o lè sọ̀rọ̀ nípa òfin. Kò sí bó ti lè wù kó kéwú tó, o lè dá sí ọ̀rọ̀ òfin. Ó bá jẹ́ engineer, o lè dá sí ọ̀rọ̀ òfin. Àwọn tó lè dá sọ̀rọ̀ òfin náà ni àwọn amòfin. Ẹ tó wá wo fídíò kan tí Sheikh Al-Fulani Ọlárewájú Dr. tí wọ́n ṣe lánàá. Mo kọ́ ti ibi tí wọ́n ti pe lọ́ọ̀yà kan wọlé. Ẹni tó bá ní ìfàní àti wo fídíò yẹn yóò rí àwọn ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ amòfin ọ̀hún, yóò sì gbọ́ ìdáhùn tí amòfin náà dáhùn sí ọ̀rọ̀ náà. Kéèsì yìí àwọn kan ti fẹ́ máa lọ mọ́ Muslim, Muslim wọ́n ti fẹ́ sọ díjà ẹ̀sìn. Ìjà ẹ̀sìn kọ́ yìí o, fún ẹni tọpọlọ rẹ̀ sì pé dáadáa, eléyìí kì í ṣe ìjà ẹ̀sìn. Ẹlẹ́ẹ̀kejì wọ́n ti fẹ́ máa lọ mọ́ ìjà Fúlàní àti Yorùbá. Ẹ dákun, kí ló kan Fúlàní àti Yorùbá nínú ọ̀rọ̀ táwọn tí ń bẹ ńlẹ̀ yìí? Nínú wárántì tí wọ́n fi gbé àwọn tí wọ́n gbé yìí, àwọn olùjẹ́jọ́ méjèèjì yìí, kò séyìí tó jọ ọ̀rọ̀ ẹ̀sìn nínú ẹ̀, kò séyìí tó jọ ìjà ìran síran nínú ẹ̀. Wọ́n gbé wọn fún defamation of character. Ṣé wọn ò kọ́mìtì? Tẹ́ ẹ bá ń sọ wípé ní Mùsùlùmí wọ́n ti tọ́jà ẹ̀sìn míì, ìrọ̀lẹ́ pa. Ẹ̀yin náà sì mọ̀ wípé ìrọ̀lẹ́ ń pa. Ẹ̀yin náà mọ̀ wípé ọ̀rọ̀ tẹ́ ń sọ kò rí bẹ́ẹ̀. Ilé ẹjọ́ adájọ́ ò sì gọ̀. Ní tí wọ́n bá rò kalẹ̀ fún adájọ́, òun ládájọ́ ò dá. Tí wọ́n reject bẹ́ẹ̀lì Tani Olohun, àwọn kan bọ́ sórí social media, àwọn lọ́ọ̀yà orí social media wọ́n ń pariwo adájọ́ yẹn wà bias, adájọ́ yẹn wà bias. Ó ti wá hàn gbangba nísìn wípé ọ̀rọ̀ tá a sọ wípé àwọn lọ́ọ̀yà àwọn ni wọ́n ṣe mistake nínú tí wọ́n kọ wá ni ò jẹ́ kó lọ lé níjọ́ náà. Òní tí wọn ò ṣe mistake nísìn, wọ́n fún ní bẹ́ẹ̀lì àbí wọn ò fún ní bẹ́ẹ̀lì. So ó súnmọ́ kó lọ lé títí aago 4 tó bá mẹ́tọ̀ pẹ̀lú nǹkan márààrún yìí. Àmọ́ tí ò lè jó lọ lé, tó bá rí márààrún condition márààrún ìtọ́lọ̀ ń bá ní ó jẹ lọ́nbẹ̀. Ní tí ò tún lè jó lọ lé ni wípé ilé ẹjọ́ kan ti da bẹ́ẹ̀lì rẹ̀ nù tẹ́lẹ̀ tí wọ́n ní kó máa wà ní remand, so yóò tún wà níbẹ̀ yẹn. Lánàá nígbà tí mo wà lórí program tí mo ń sọ wípé ẹ̀yin tẹ́ ní kọ́mọ yìí má bẹ̀bẹ̀ kó má bẹ̀bẹ̀, mo padà wá ti wá rí nísìnyí pé ẹ̀bẹ̀ rẹ̀ gan ti fẹ́ jù, ó ti jù torí àwọn tí à ń bẹ̀ ń gan wọ́n ti rí bí ìgbà wípé ẹ̀ ń fi ọ̀bọ lọ àwọn ni wọ́n ti wá láwọn ò gbẹ̀bẹ̀ mọ́. Wọ́n ní kí kéèsì máa lo bẹ́ẹ̀, wọ́n ní kó máa lọ bẹ́ẹ̀. So tó bá guilty yóò jí ẹ̀ṣẹ̀ rẹ̀, tí ò bá guilty yóò lọ lé ní ayọ̀ àtàláfíà. Nídìí eléyìí information tí a mú wá fún wa láàárọ̀ yìí ni pẹ̀lú ògo Ọlọ́run á pàdé ní alẹ́ ní aago 9 láti wá gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ àti àwọn nǹkan tó bá ṣẹlẹ̀ ní ẹ̀yìn pé a wà nínú kóòtù báyìí. A fi lè dágbére fúnra wa fún àsìkò yìí ná, tá à ní dágbére lékú lọ́wọ́ pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Al-Imam